bàbá wa former minister àwọn tó lè wọ̀ wọ́n máa wọnú létí wọn tí wọ́n wọ́n kò sí wọ́n á yà wọ́n fọ́tò báyìí bí o ti jẹ́ nǹkan kan wọ́n jọ wọn kí wọ́n lọ́dọ̀ àwọn afáwọn bí o jẹ́ nǹkan kan wọ́n lọ́dọ̀ wọ́n wá wù wọ́n torí pé ní bá ní kí n kó nínú mọ́tàbà mi kó sì pẹ́ mo ní àwọn sẹ́fù ọ̀dẹ́bí mo ní àwọn dísìkì wọn tí bá ń ka ẹni èjì ilẹ̀ kàlẹ́dà 78 mo máa ń gbọ́ sáà ni nínú ẹni tí ọlọ́run tà níbi sọ́dá sọ pé làkọ̀dé kánà lákùn fi ọ̀rọ̀ fún ìláì òṣùwà tó ń àṣìkò àwòkọ́ sí dáadáa ni wọ́n tí mo máa ń wò wàláhì ìtàlá ẹ̀fọn ìdálẹ́ lọ. àbá wa ń sọ lẹ́rọ pé mọ̀ọ́dọ́ olùkùrán ni wọ́n ń fọ́lò mo ti sọ ọmọ mo ti sì tẹ̀sí láti 2003 títí di ọdún yìí mo wá di láṣà wọn ní bàbá ní sì tẹ̀sí wọn yìí ní mísì ẹ̀ ní AIT mo máa torí ẹ̀ jókòó ó gbà ń bá parí ẹ̀ mo tó lọ sí ti láwa padà mo ń kẹ́kọ̀ọ́ lára bí ọmọ kí wọn kí sẹ́yìn nìkan lọ́mọ kí wọn o mo ń kẹ́kọ̀ọ́ lára bí ọmọ kí wọn títí bí bá ṣe sọ̀rọ̀ yìí o kò wá jẹ́ ìkọjá yìí báwọn ti sọ pé jẹ́ ìkọjá yìí lọ́dọ̀ bàbá láti máa sọ wájú bàbá ló sì jẹ́ ìkọjá yìí lọ́dọ̀ mi èyí yọ̀tọ̀ ṣùgbọ́n dé ti ẹ̀kọ́ kọjá yìí nìkan tó sọ nǹkan mi wájú ọdún pé mo mọ láti bí èsì mo máa ń ṣe mí sáàpù lẹ́láwẹ̀ gbígbà tí mo máa ń gba àtijọ́ mọ́ndé torí wọn pé wọ́n lọ́rùn ó mọ̀ ti sàdánwò kan lẹ̀ báyìí o ẹ táwa nífẹ̀ẹ́ sí táwọn àwọn mọ̀lẹ́kà rẹ nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n àdánwò dé kò wá ní dùn mí àdéhùn náà ló ti pé àhàzíbà náà sùn àyìn yóò tẹ̀lé apá àyìn àkúlọ̀ àmọ́nà wà mú la ìfìtà náà èyí tó gbé tí wọ́n yìí wọ́n mọ Ọlọ́run o wá bá wa dó tì wọ́n èyí ni mo máa ń rò wọ́n ti lọ tí máa mọ̀ sí ládùúgbò àfọwọ́ gbà pé ìwọ Ọlọ́run yìí ṣe lọrin o yìí ṣe ilẹ̀ Yorùbá nìkan gbogbo Áfíríkà pátá gbogbo àwọn àtàjẹ́ òṣèlú lágbàáyé ni bàbá Mufti Joseph tí mo mọ̀ wọ́n bá ẹ̀sán rẹ̀ bàbá ń sọ bàbá ẹ̀ mọ̀tò bàbá ń sọ ìmọ̀ ẹ̀kọ́ mọ̀lẹ́kàsíyàn bàbá yọ bàbá Mufti kò sí nǹkan kan káwa ní sọ pàfà tèmi ni o ó ní ìdẹ́yìn mọ bàbá ẹ̀yin jẹ́ bàbá fáwọn ṣùgbọ́n ẹ wá tì wọ́n ẹ̀sọ́ wọn di mọ́lẹ̀ sáyé àwa wá ń rí wọn á rí yín látara wọn ni Ọlọ́run ló síbẹ̀ bàbá gbogbo ìràwọ̀ tọ́lọ́run wá tàn fún yín látara bàbá Mufti àgbà tí wọ́n tàn bẹ́ẹ̀ Ọlọ́run má pa àwọn ọmọ yín lọ́wọ́ Ọlọ́run má pa àwọn ọmọ yín lọ́wọ́ Ọlọ́run má pa àwọn ọmọ yín lọ́wọ́ wọ́n mú àwọn afọ amẹ́ríkà sí dáadáa last week mo wà ní Èkó níbi program ṣèkìdá òbí ran àwọn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ bàbá Mufti jẹ́ kí n mọ̀ pé ìyẹn a máa pe ọdún ìsì máa gbà ẹ máa ń sọ àwọn àdúrà kọ̀ọ̀kan àwọn àdàkọ̀ kan tó lè gbé mi náà wà tó wá kà wọ́n sí àgbẹ̀ máa rí àwọn bá a sì bẹ lọ́rùn láì nínú nǹkan míì mọ́ àwọn tó mọ̀ mí dáadáa lọ́dọ̀ wa fẹ́ wọ́n mọ̀ mí kí n tó dọba ẹ̀rọ máa gbọ́ ọkùnrin kan ní Sunday Igboho ó kéré lẹ́gbẹ̀ẹ́ wà báyìí tábà ń sọ Ilé Ifẹ̀ àti Amúra kan Ọlọ́run ló síbẹ̀ bàbá kò sí nǹkan tí mo nígbàgbọ́ nínú ẹgbẹ́ náà lọ kọjá Al-Qur'an máa ń sọ tó bá le tán tó bá ní kankan wà léwu wò láti débẹ̀ wọ́n ní inú orí tó léwu nígbà tó lé Ànábì Musa kọjá ń bẹ̀ nígbà tó lé Ànábì Musa kọjá ń bẹ̀ Ọlọ́run sì dáhùn mọ́ tó sì fi ẹ̀ ó sì ṣẹ́gun èmi náà ó kọjá bẹ́ẹ̀ yóò rọ wọn a máa bẹ̀ lọ láì ní sígbẹ́rẹ́ láì ní bàbùsàrí láì ní kankan ẹnu láì ní lópin kankan wà tí wọn gbọ́dọ̀ sàmàdì ju àdúrà lọ àwọn lẹ́kítọ̀ wọn mo ti pọ̀ fáfáfábà tí wọ́n máa ń ṣe àdúrà wọn sọ ẹja bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ sì gbà wọn máa ń wá oríṣiríṣi wa tí àwọn àtàjọ wọn kí wọ́n kọ́ lára wọn ẹ̀dá bẹ́ẹ̀ kọ́ ló tún lè padà lu àwọn ọ̀pọ̀lọpọ̀ dísìkì sẹ́yìn bàbá Mufti ẹ̀yin ni mo kí torí àfọwọ́ aṣọ́gun brown wọ́n mọ̀ mí wọ́n adé kókó báyìí lọ lẹ́kọ̀ọ́ wọ́n wá rántí mọ́ wọ́n wá lọ kó kàdé àwọn ìgbàlásẹ̀ ìdílé kí n wo tí bàbá yìí kọ́ fúnni mi mọ̀ wọ́n á pe àfọwọ́ abikoko abdulrahman tó mú mi mọ̀ wọ́n jọ náà wọ́n á gbà afáyìí ti ń dé orúkọ fúnra o alámọ̀lẹ̀ kí n lè ní jẹ́ Ilé Ifẹ̀ mo sì ti wá níbi tí ẹ̀sìn ti gbilẹ̀ jù àbẹ́ ẹ̀kọ́ bàbá tí Islam wàláhì ibẹ̀ ní Islam ti gbilẹ̀ jù bàbá ti sọ́lẹ̀ kan pé àwọn bàbá wọn kó ń dòrò àmọ́ káàkiri láti jihad
gbogbo àwọn bàbá tó ń wá láti wá sí ìgbìyànjú Islam ń fẹ́ iṣẹ́ tó ń ṣe fẹ́ tó rọrùn ó ní nǹkan tí kì í ṣe tó lè rọrùn ó lè lẹ́nu sọ pé tó ti dilẹ̀ nìyẹn so mo wá sọ fún Ifẹ̀ mo ti wá ní ṣe bàbá wa arágbèjì o Abdulyede Zakaria Fakowa-Jọ ni bàbá tó bí mi ló gba Islam bàbá tó bàbá mi kì í sí mùsùlùmí bọ́lọ̀ ṣiṣẹ́ pé ipò alọ́dọ̀ tí wàá ní tó bá jẹ́ abẹ́ bá ń jẹ́ mùsùlùmí bàbá tó bá bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí bàbá rẹ̀ ò lè jẹ́ mùsùlùmí fẹ́ káṣó lọ ṣùgbọ́n owó Ọlọ́run ló kẹ́ wa látara àwọn àfọ àti wọn kọ́ mi lára fìgbà ìkejì ṣé wàá gbé fàtàyà rẹ sọ ojú fún àbẹ̀tì lọ́wọ́ ìlọ́jì wọ́n pọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ń gbà wọn bẹ̀ sílẹ̀ fi wọn gbà àfàwọ ló dáa téèyàn wọn wà lọ́kọ́ṣẹ́ tí bá ti ń wo bàbá mufti tí bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ Tìjàní Kọ̀díyà màmá sí bàbá sí Abdullahi sí Dáúdù Àfàlà tí wọ́n fẹ́ gbọ́ Tìjàní tẹ́ fẹ́ mọ àkíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an tí wọ́n fẹ́ jẹ́ àfà tó fẹ́ sọ káwọn yẹn fẹ́ gbọ́ tó fẹ́ mọ tẹ́ sọ bàbá mufti mi bàbá pẹ̀lú bí tọ́lọ̀ ní kí ọlá yín dé gbígbàdúrà pé mo ṣàdúrà àjọ tí mo ní mo ya fọ́tò yẹn ó wà lọ́dún ẹ̀ ó wà lọ́dún dọ́là ó wà lórí sísítẹ́mù yìí máa ń jí wò ní lẹ́yìn àti bàbá wa àwọn ìwọ ti dókòó àti pòfẹsọ pẹ̀lú ẹtẹ ti dókòó gbogbo ẹ pátá mo yẹ mi mo ń jà wọn àrà mi o ṣùgbọ́n mi ń jà fúnra mi wọn a máa wọ àfi ṣàdúrà wọ́n ẹ̀yin àfa tẹ̀jẹ́ tẹ̀sẹ̀ wà ládọ̀ bàbá sẹ́kùlù kùrán àtẹ̀yẹ wa tá a jọjọ́ mọ́ kí lọ́dọ̀ bàbá mufti tába tí mò ń ta ń bẹ lọ́wọ́ lọ́wọ́ gbà. ìdí tí mo sọ bẹ́ẹ̀ máa sọ fún wa kí n tó gbé wa fún bilẹ̀ pé tá a fi máa nábì Ọlọ́run ni pé Ọlọ́run bá dánwò jì yóò sì yege Ọlọ́run fi àdánwò kàn wọ́n wọ́n sì yege torí tẹ́yìn òfin ní yege nígbà ńlá ìmí kọ́ kò sì ní gbà Ọlọ́run àgbo bá ti kọjá àdánwò kan step ní gbogbo ọmọléèwé ní sẹ̀sáàmù láti gbé step kan yóò máa ga láti gbé step kan yóò máa ga alóhùn 100 level abọ́ 200 level kò sí ní lọ lọ́fẹ̀ẹ́ o yóò sẹ̀sáàmù tí yóò bá kó bá fèlè 100 level yóò tún iṣẹ́ yẹn sí bá 200 lówà tó bá parí 400 tó ti jẹ gbèsè sílẹ̀ yóò ti padà kárí òfò àná yóò padà bàbá Ọlọ́run ò ní ṣètì bẹ́ẹ̀ ọlá gbogbo àwọn tí wọ́n ṣe á mímí nígbà tí mo lè fà bàbá ti ṣàgbà fún ilé ẹ̀kan ibi ò nígbà tí mo lè fà Ọlọ́run wọlá bẹ́ẹ̀ náà wọlá àwọn tí wọ́n pinlẹ̀ Islam ní ìlú tẹ́bi tí wọ́n lè fẹ́ bàbá wa dé Ọ̀ṣun àtàwọn bàbá tí wọ́n lọ Ọlọ́run bá ń ṣe dáadáa fún dáadáa Ọlọ́run bá ń ṣe dáadáa fún dáadáa ó ti ṣe lórí ọmọ kò ní dẹkùn ẹ lọ́wọ́ ó ti ṣe lórí aya kò ní dẹkùn ẹ lọ́wọ́ ó ń ṣe lórí ara yín kò ní dẹkùn ẹ eléjọ ṣe lórí àlàáfíà kò ní di fìyàfìyà ṣùgbọ́n àná òbí ká ẹ̀yin lẹ́jẹ́ kí tó bá ti lọ tún láti wọ́n sáré òkú kọ́lọ̀ bá wà pẹ̀lú àbá sáwọn àìgbọ́n tó lẹ̀.